ọlọ́gbọ́n yẹyẹ kò lè rí kíní kan sínú ilé bá dá adẹ́tẹ̀ àmì àgbéra. Ọlọ́run kò dàbí ènìyàn àrònípé. Nítorí gbogbo ẹgbẹ́ pátápátá ni mo ṣe pa special number yìí. Mi ò ní ẹgbẹ́ microphone sílẹ̀. Larry King wà níbí. Làgé ooo èèyàn tèmi, èèyàn Victoria tèmi. Òun náà wà níbí. Àtúgbà microphone. Ọlọ́run kò dàbí ènìyàn àrònípé. Ènìyàn máa dàbí Ọlọ́run wọ́n ìgbàgbé Olùmọ̀ọ́yà. Wọ́n bá ṣàyè mọ́ ṣe fẹ́. Wọ́n bá ṣòro ayé gbòdò. Agbára ìgbà pa wọ́n bí ọtí. Wọ́n bá kọjú ìgbà sọ́lọ́run. Ènìyàn àrònípé. Yeah.
You are
pọ̀, ó ti dúdú, ó tún jó lórí ìṣòro. Akíndé òwò ní tẹ̀lé. Àyìnbásíkò ló dẹ́kú ẹ̀dá. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ọba aláṣẹ ìgbàkejì òrìṣà. Akíndé. Má bínú, Abímbọ́lá o. Pé mo pè ọ́ lórúkọ. Lórúkọ lábí kọ̀dà lálẹ́. Abẹ́ orí rẹ̀ kò ní sí mọ́. Abímbọ́lá máa sọ pé ẹni owó èlò tó wà lápò dúdú. Abímbọ́lá mi, ọba aláṣẹ, Akílẹ̀, Akílẹ̀. Tọ́bi sọ fún wọn pé ẹni wọ́n fẹ́ sámọ́ṣẹ́ nítorí ebi. Ọ̀rọ̀ gbogbo lọ́wọ́ Olúwa ló wà. Àyìnbásíkò ló dẹ́kú ẹ̀dá. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ọ̀túnba Tóní Oyèwùsì, Oyèwùsì tíá. He's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. He's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. Ọ̀túnba Tóní Oyèwùsì mi tí mo kọ́kọ́ rí. Àwọn abiyamọ nílé o, wọ́n ti wà níbí tipẹ́tipẹ́ láti sọpọ́ọ̀tì ìgbàgbọ́ ẹ̀ńtátọ́mẹ́ntò. Olóríire bàbá onínúure. Oyèwùsì wọ́n mi sọ o. Abiyamọ ní bàbá, ẹ ṣé bàbá onínúure. Oyèwùsì, mo tún sọ pé he's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. Oyèwùsì, he's a gentleman, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman. Ìgbéraga kì í ṣọ̀bọ, he's a gentleman.